Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 18 ẹsẹ̀ 1 títí dé 14. Ó kà báyìí: Nígbà tí Jésù sì ti sọ nǹkan wọ̀nyí tán, ó jáde pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sókè odò Kídírónì, níbi tí àgbàlá kan wà nínú èyí tí ó wọ̀, òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Júdásì, ẹni tí ó fi hàn, sì mọ ibẹ̀ pẹ̀lú, nítorí nígbà púpọ̀ ni Jésù máa ń lọ síbẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Nígbà náà ni Júdásì, lẹ́yìn tí ó ti gba ẹgbẹ́ ọmọ ogun àti àwọn oníṣẹ́ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn Farisí wá síbẹ̀, ti àwọn ti fìtílà àti ògùṣọ̀ àti ohun ìjà. Nítorí náà, bí Jésù ti mọ ohun gbogbo tí ń bọ̀ wá bá òun, ó jáde lọ, ó sì wí fún wọn pé, "Ta ni ẹ̀yin ń wá?" Wọ́n sì dá a lóhùn wípé, "Jésù ti Násárẹ́tì." Jésù sì wí fún wọn pé, "Èmi nìyí." Àti Júdásì ọ̀dàlẹ̀ dúró pẹ̀lú wọn. Nítorí náà, bí ó ti wí fún wọn pé, "Èmi nìyí," wọ́n bì sẹ́yìn, wọ́n sì ṣubú lulẹ̀. Nítorí náà, ó tún bi wọ́n léèrè wípé, "Ta ni ẹ̀ ń wá?" Wọ́n sì wí pé, "Jésù ti Násárẹ́tì." Jésù dáhùn pé, "Mo ti wí fún yín pé, èmi nìyí. Ǹjẹ́ bí èmi ni ẹ bá ń wá, ẹ jẹ́ kí àwọn wọ̀nyí máa lọ, kí ọ̀rọ̀ nì kí ó lè ṣẹ èyí tí ó wí pé, àwọn tí ìwọ fi fún mi, èmi kò sọ ọ̀kan nù nínú wọn." Nígbà náà ni Símónì Pétérù, ẹni tí ó ní idà, fà á yọ, ó sì ṣá ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà, ó sì ké etí ọ̀tún rẹ̀ sọnù. Orúkọ ìránṣẹ́ náà a máa jẹ́ Mákọ́sì. Nítorí náà, Jésù wí fún Pétérù pé, "Tẹ idà rẹ bọ inú akọ̀ rẹ. Ago tí Baba ti fi fún mi, èmi ó ṣe aláìmú bí?" Nígbà náà ni ẹgbẹ́ ọmọ ogun àti olórí ẹ̀ṣọ́ àti àwọn oníṣẹ́ àwọn Júù mú Jésù, wọ́n sì dé. Wọ́n kọ́kọ́ fà á lọ sọ́dọ̀ Anasi, nítorí òun ni àna Kéfà, ẹni tí í ṣe olórí àlùfáà ní ọdún náà. Kéfà ṣáà ni ẹni tí ó ti bá àwọn Júù gbìmọ̀ pé ó ṣàǹfààní kí ènìyàn kan kú fún àwọn ènìyàn. Maṣe jẹ́ ohun èlò lọ́wọ́ Sátánì. Lẹ́yìn àdúrà tí Jésù gbà fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti àwọn tí yóò máa gba òun gbọ́ nípa ìwàásù àwọn ọmọ ẹ̀yìn, Jésù jáde lọ sínú ọgbà Gẹ́tísémánì pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ láti gbàdúrà. Nínú ẹ̀kọ́ wa, Júdásì, ọ̀kan nínú àwọn àpọ́stélì 12, wà láti fi Jésù lé àwọn ọ̀tá rẹ̀ lọ́wọ́. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn tí ó wá láti mú Jésù wá pẹ̀lú ohun ìjà, síbẹ̀ Jésù ọmọ aládé àlàáfíà kò fara mọ́ ohun tí Pétérù ṣe, ẹni tí ó gé etí ọ̀tún Málíkì ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà. Ìwà ọ̀dàlẹ̀ tí ń bẹ nínú ìjọ Ọlọ́run àti ní àdúgbò, ṣé o kò lọ́wọ́ nínú rẹ̀? Àdúrà: Olúwa, gbà mí lọ́wọ́ ọ̀tá tí n kò mọ̀, tí ń farahàn bí ọ̀rẹ́. Àmín.